Wallahu yasimuka minan nas. Thank you, Sister Molara, for following. Bàbá wa yìí, Daddy sir. Into yẹ káwa ọmọ yín máa ṣe kẹ́ máa bá wa wí. Bàbá wa, gbogbo àwọn ìran tẹ́ ẹ máa ń rí sir. With all due respect, sir. Àwọn ọ̀rọ̀ yín ò ń fọ́ fáre. Ẹ ké pe Jésù mi o. Àwọn ọ̀rọ̀ tó ń gbé wá fún mi yìí. Èmi ò láìkí ẹ lè kọ́ ẹnu la fi ń kọ méje. Òun la ṣe wá kọ ti Oríyọmí Hamzat ọkọ opó. Ṣeré mi mo máa ń láìkè ìwọ̀n èèyàn tó bá ń ṣe dáadáa nínú ayé. Tọ́ ọmọ tara wọn nìkan. People could testify to that. Alhaji Oríyọmí lè má perfect o, gbogbo nǹkan kan lèèyàn mọ̀ tán. Torí àwọn kan ní àwọn ọmọ tó gbé wá ó ṣe kinní kan ó ṣí ojú wọn kò lọ kọ́ṣẹ́ amòfin mọ́ṣẹ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ló ń ṣe. Ebá àwọn amòfin wà nílùú yẹn táwọn tó gbẹ́jọ́ wá bá wọn ò rí tó sì mọ̀ pé Alhaji Oríyọmí ó máa yanjú ẹ̀ fún wọn. Àìmọye àwọn tí àwọn ìkẹyàn ti so mọ́lẹ̀ ṣáwọn oní ti DNA test ni owó ara ẹ̀ ní fi ń ṣe é àtàwọn kankan tí bá ń sọ̀pọ̀tì wọn. Táwa ló lè gbàdúrà pé ká burú ṣe irú ẹni bẹ́ẹ̀. Ẹ̀yin ò rí gbà tí ìṣẹ̀lẹ̀ tibí tó ṣẹlẹ̀ sí Alhaji Oríyọmí Hamzat àti olórí wa Naomi Sílẹ̀kùnọlá. Ẹ rí àwọn ọmọ Ìbàdàn tó lọ ṣe peaceful protest ni. Alhaji Oríyọmí Hamzat ò torí ẹ̀ jáde kó máa ṣe ó lóun kàn ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ni pé wọ́n lọ. Tá a bá rẹ́ṣẹ̀ kan ṣé nítorí àwọn èèyàn tó bá ń gbẹ́jọ́ wá báyọ̀ torí ẹ̀ lẹ́ṣẹ̀ ní mi ò ní dárúkọ. La ṣe máa ń kàn sọ pé òkè o kárí báyọ̀ báwo ni èjìrí akéwì ọkọ mi. How are you? A kú oríire o ti bàbá wa. Ṣé nítorí ọ̀rọ̀ lọ́rọ̀ kọ́lọ̀ má fi dá wa lẹ́jọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló máa ti gbẹ́jọ́ wá tí ó bá jẹ́ pé bẹ́ẹ̀ kan ló ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti parọ́ mọ́ lórí social media yìí náà là ń rí gbogbo ẹ̀. Èyí táwọn èèyàn ò ṣe wá náà ṣe láti kàn fi bà wọ́n lórúkọ jẹ́. Bọ́ṣẹ́ mẹ́ni tó bá gbé wá fún tí ò bá mọ̀ òun ó tírìtì ẹ ní. Òun lèmi fi ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ló fi kọ́lé ẹ̀ ni mo ṣe ń fọgbọ́n ṣe é. Mi ò ní í dárúkọ torí nǹkan méjì mo lẹ́nu láti bẹ̀ tí mo lẹ́nu lọ́wọ́ bàbá mi. A kì í ti kóòtù dé wá ṣọ̀rẹ́. Ìyàwó tó gbẹ́jọ́ ẹ̀kọ́ ẹ̀ wá tá a ti wá mórúkọ ọkọ tá a ti dá. Mo dẹ̀ jẹ́rìí àwọn obìnrin ẹgbẹ́ mi tó bá jóbìnrin ẹgbẹ́ wọn báyìí egungun wọn máa le báyìí ni bàbá ti wá burú ọkùnrin bẹ́ẹ̀. Later kan wá find out pé àwọn obìnrin àfikún nítorí ẹnu wá dùn. Bọ́ bá fún wa lówó ọbẹ̀ gan ẹran 3 naira bá a bá dé láìsàn fọkàn wa pé ẹran ti wọ́n o 25 naira ní o pẹ̀lẹ́bẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀gbọ́n náà fi gba 15,000 lọ́wọ́ mi 3 naira ládẹ̀rá àwa la nìyẹn. Alhaji Oríyọmí nígbà tó wà dágodi tó tì wọ́n mọ́ wọ́n láwọn kàn ń ṣètọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ìpè ìwọ náà tá a bá rọ́nà tí mo ti fi dẹ́ṣẹ̀ tí mi mọ̀ bóyá ọ̀nà tó o fẹ́ fi bá mi wí rèé torí ẹni tọ́lọ́run bá wí láyé ó bẹ́tà kó o jìyà ẹ láyé ju pé kó lọ jẹ́ ní kíní lọ ẹni tọ́lọ́run bá sì nífẹ̀ẹ́ ó fi fà ẹ́ létí. Bàbá wa tí ń play kíní wọn kékeré yìí ìránṣẹ́ Olúwa ni wọ́n pe orúkọ ara wọn o. Bọ̀ṣẹ́rí gbogbo nǹkan tó máa ń sọ láyé pátá kò ń fọhùn re. Lára tó tiẹ̀ sọ tí ò fọhùn re ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ bọ́ọ̀lù ẹ̀bẹ̀rẹ̀ àwọn kíní bọ́ọ̀lù wa tó lọ Morocco. Bàbá wa láwọn Nàìjíríà ni yóò gbé fi ẹ̀yẹ dé. Nàìjíríà ò gbé fi ẹ̀yẹ o. Bọ̀ wọ́n gbìyànjú ẹ jẹ́ á pàtẹ́wọ́. Nàìjíríà ò gbé fi ẹ̀yẹ dé o. Gbogbo bí Sisi Alágbo ó
jùdí ó fẹ́ jùdí pa ní Morocco bóyá bóun bá tiẹ̀ ń jùdí yẹn o yóò mọ jíńjà àwọn tí ń ṣe kinní fún wa o èyí ẹni tó mẹ́sọ̀pù final minute bàbá wa èyí náà lẹ́sàn o bójọ́rọ̀ Tinubu náà ni bàbá wa yìí wọ́n rí nǹkan kan sí rárá nípa wọn tiẹ̀ ní Tinubu ò ní wọlé bàbá wa Tinubu wọlé Pastor Genesis àfi bí pé mi ìmọ̀ bóyá Pastor Genesis bóyá ó ti fẹ́ kan nú àwọn ọmọ yín rí tó wá lóhùn ó má rí ẹ̀ tó má rí mi ò bá tó má rí ọmọ yín lẹ̀ bá bí nínú bóyá ọmọ yín lọ wọ kósté tó mọ sọ fẹ́yìn obìnrin ẹyẹ máa lọ wọ àwọn kósté oníkíní àwọn tẹ́lọ̀ ti máa kọ́kọ́ ọmọ àti wọn kọ́ ti fi fóòmù síbi aṣọ tó bá rán fún alálàyà á tún wá wọ kósté àwọn ọkùnrin kan dẹ̀ wá obìnrin tó bá láyà ńlá náà láìkì bóyá ọmọ yín bóyá ti lọ wọrú kíní yẹn ọkùnrin tó bá sì láìkì obìnrin tó láyà ńlá tó ti wò pé yes this is my type ńgbà obìnrin bá bọ́ṣọ tán tó wò pé watermelon ó kọ́kọ́ bọ́ṣọ watermelon di orange yóò di ọsàn ńgbà ọ̀túnbra ọsàn bá di àgbálùmọ̀ ọkùnrin bẹ́ẹ̀ yóò gbójú window sá jáde yóò gbójú window sá lọ ni torí tó bá gain what I order versus what I get mo kàn sọ bẹ́ẹ̀ torí mi ò mẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo ni Pastor Ládélé Genesis ṣe bàbá yìí kò sí tí bàbá yìí ò ní sọ èyí tó wá kàn mí nílé tí mo fi wò pé mo kàn máa ń wà kápásì ní abirù kí wá lélẹ̀ ìtorí Ọlọ́run ẹ wá gbẹtúgbẹ ti Alhaji Oríyọmí Hamzat ọkọ opó bàbá àwọn ọmọ òrukàn ṣe bó show interest ni ìdíje ni pé Ọ̀yọ́ pé ebe àwọn Ọ̀yọ́ ló pé ebe àwọn èèyàn kan náà ṣàlọ máa ní no àrípò lóòótọ́ ni ẹ aláàánú mẹ̀kúnnù ni ẹ tírú ẹni tí ò tí ì dé ìjọba tó ń jà fáwọn èèyàn tó máa jà fikọ́fikọ́ ebi mo gbọ́ lọ rí nǹkan tó ṣẹlẹ̀ nípa ọmọ tó pa sí òtẹ́ẹ̀lì péèjì wọn wo náà gbé lọ́tọ́ ara wọn náà fi bàbá yìí dátọ́ kò kọ ẹlòmíì ẹ̀mí ẹ̀ lè ti bá lọ torí pálánù mẹ̀kúnnù ni pé no àní fọwọ́ bòbòkúbò àwọn èèyàn bóyá àwọn èèyàn náà ló máa lọ bá wọn pé no we want you to come out as a governor pé next election torí governor wa tó kúkú wà ń bẹ̀ ń sí lè lójú 2 term náà lọ wọ́n sì ti lo 2 term wọn yóò pé 2027 so tó bá wá show interest torí Ọlọ́run ṣé rí nǹkan tó máa ń ṣe anybody lè show bí ṣe wà yìí yes Lagos State iná bí mi sí but ọmọ Ọ̀yọ́ Ìṣẹ́yìn ni dáàdi mi náà Ìṣẹ́yìn is part of Ọ̀yọ́ State mo lè lọ gbé gbààbò ń bẹ ṣe bí ohun mi pé kinní ni ẹbí ń bá wọlé mo wọlé nìyẹn náà as long as I'm qualified and I am qualified because education ó ṣàdáwọn nǹkan tó máa òpó òkè o the criteria for qualification as long as n bá ti meet ẹ bóyá mo wá ní enough ìbò bí ní enough ìbò àtayébáyé ni at least mo try àbí wọ́n ní lucky for the winner ẹ kú rọ́jú for the loser ni bàbá pásítọ̀ wòlíì Ọlọ́run àgbàlagbà ní yín sà àwọn ọmọ náà lè bá bàbá wí dádì àwọn kíní yín máa ti ń wà too negative ju ẹgbẹ́ máa bá mi power tap ẹ jẹ́ ká báwọn èèyàn sọ̀jà iṣẹ́ tá a bá fẹ́ kí ìlú tún ṣe bàbá ń dákẹ́ ó máa ṣe ni káwọn èèyàn kọ̀ọ̀kan bá ti wá ń condemn ẹ jẹ́ máa fẹnu kọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam onítabárí nǹkan tí ò dá ká kọ́ ṣé tó bá jẹ́ gbogbo àwọn blogger wa àwọn oní big platform ìsọnù àwọn oníwòròwòrò àwọn aborímábò wà àwọn onítàǹpólì tó bá ń gbẹ́nu sí gbogbo orúkọ bá wọn lè gbẹ́nu sí torí tí ò bá ti yọ owó tó bá ṣe àpò wọn ló pè wọ́n táwọn èèyàn bá ń condemn nǹkan báyìí ebe rí kan tó lọ́ta Pasuma òun rí òkú àfá àti ẹni
kí lẹ́yìn tó ṣe wọ́n gbé lọ sí kíní Òkè Kúrá. Ẹ rí pé tó bá dé kò ní wá sọ wóróworó bẹ́ẹ̀. Ṣé téèyàn bá rí ìran burúkú ṣó yẹ kẹ́ ẹ wá sọ? Ẹ ṣe pé aago ẹnìyẹn ò pé wò ó bóyá kò wà nígbélé o àbí kò ṣe kíní o orí social media lẹ́tì wá sọ. Ibì kan nu wọn làṣírí ẹ̀ tú láìpẹ́ yìí. Àṣé tó bá ti rí pé nǹkan kan ṣe wọ́n wá ti lọ gé kíní mọ́ra wọn ẹ̀ṣẹ́ àjà forúkọ bò wọ́n láṣìírí. Ìyá aláṣọ ti tọ́ ṣírí o àwọn náà rí ti pẹ́là àwọn náà rí kíní àwọn ìyá bẹ́ẹ̀ nìkan ṣe mọ̀ pé aṣọ máa dọ́gbọ́n dókítà kíní ẹ̀ wọ́n á kàn dọ́gbọ́n fi síbi tó ti yẹ. You go learn the hard way. Àwọn bàbá tí ń ṣe pásítọ̀ láyé ìjọ́hun táwa mọ̀ agogo náà máa ń lù kiri agogo Jésù ń bọ̀ ẹ múra wá ọmọbìnrin wá. Olúwa ní kí n sọ fún ẹ pé èrò tó ń rò lọ́kàn ẹ pé tó o bá délé o máa jí 20 naira nínú wọ́lẹ̀tì dádì ẹ má ṣe o ẹ̀ṣẹ̀ ní o ìtawà mọ̀ láyé ìjọ́hun ni ẹ̀mí Olúwa mọ̀ ṣe pì ẹ gbà mí mo ń rò lóòótọ́ èmi máa mú 20 naira mo máa lọ fi jẹ ráìsì ọlọ́ràá lọ́dọ̀ ya bèbí àti ráìsì alágbọn ẹni tó ti lẹ́ṣẹ̀ nìyí má jẹ́ ń jí o torí mi ò fẹ́ wọ̀ náà o wọn ò rí yẹn mọ́ láyé ìsìn o wọn ò ráwọn nǹkan wá fi kọ́ wa o pé ká má ṣe báyìí o eléyìí ò dá o má rìkọ́ọ̀dù ọ̀rẹ́ ẹ o tí ò sì mọ̀ àyìmádébẹ̀ ẹ wá túbọ̀ tí bàbá wa yìí ẹ tún wá gbogbo ń tọ́ sọ mi gbọ́dọ̀ play gbogbo ń tọ́ sọ eléyìí mo kàn gé kékeré ni kí Ṣàlájì Oríyọmí gbàyàwó lọ́wọ́ yìí ní ẹ̀ sì fi ilẹ̀ ebi mùsùlùmí ni ẹ ríran fún gbogbo àwọn ọmọ ọjọ́ yín ṣe tí rí gbogbo ọ̀rọ̀ àwọn ọmọ ọjọ́ yín tán ni ẹ dákun ẹ bá máa bá ń pa táàpù járe ṣe tí ríran fún àwọn ọmọ àbí nínú agboolé yín ẹ ti rí gbogbo tàwọn tínú fámìlì yín tán ìran yín tún ti gbé yín débàdàn bẹ́ẹ̀ náà nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ ẹ lọ́lọ́jí Oríyọmí àti Naomi Subuan online ẹ náà mọ̀ fáwọn ọmọ dájọ́ ni kábíyèsí Ọlọ́run mo wo kinní ẹ̀ báyìí mo jáde èèyàn rí mi live show I was crying mo ń ké lórí Facebook ni pé why tó ṣe jẹ́ pé nǹkan burúkú ló máa ń wà lọ́kàn àwa èèyàn Ṣàlájì Oríyọmí náà ti fẹ́ kanú àwọn ọmọ yín rí ni àbọ́gbà yín níyàwó thank you brother Ọlárẹ̀wájú kẹ́sìrò thank you ẹ dápẹ́ má gbàgbé bàbá ń pa wá tá tó máa ń fẹ́ wá mẹ́sì pẹ̀lú péjì ṣẹ́yìn èèyàn tó bá ti bọ̀ olóòótọ́ léèyàn wọ́n máa ń wá bọ̀tá bá ti fi pa tápì yẹn tá à ń dábolẹ̀ lásán ni wọ́n lè rí nǹkan kan ṣe dádì ẹ ti dàgbà tí mo ti mọ ìran yín yìí mi ò lè sọ pé látọdún báyìí ó ti jẹ́ pé ìròyìn ẹ̀jẹ̀ lẹ́yìn máa ń rí bẹ́ẹ̀ bá dẹ̀ rí iṣẹ́ lè fàdúrà jagun ni ebi ń tẹ́ ẹ wà fún nìyẹn kí Lálájì Oríyọmí rà ń gbá yín ẹgbọ́n tó sọ kí l'Oríyọmí òkìkí ọlá ọmọ Músà ọkọ opó bàbá àwọn ọmọ òrukàn kí ló rà ń gbá yín bẹ́yìn náà bá ń ṣe tó ń ṣe bẹ́yìn náà bá ń ṣe a lot of people would have kíní ẹgbọ́n tó sọ. ìlú Ọ̀yọ́ ṣé kò sẹ́ni tó kàwé ń bẹ̀yẹ mọ́ Oríyọmí Hamzat tó ń kó lórí rédíò bí ajá yẹn. ẹ gbọ́ àgbàlagbà wọ́n ní nílùú Ọ̀yọ́ ṣé kò sẹ́ni tó kàwé mọ́ ń bẹ̀ ni ó wá jẹ́ Oríyọmí Hamzat tí kàn ń gbó lórí rédíò láàrin èmi àti yín ẹ dákun ṣé Aláàjì Oríyọmí Hamzat tẹ̀yìn rí yẹn ṣọ́kàn máa ń gbó lórí rédíò ni ẹ wo kéèsì Adédoyin tẹ́mi ọ̀tẹ́ ẹ̀ fẹ́ ẹ bá lọ bàbá wa nú Olúwa so ikàn ń ké lórí rédíò dádì kí lẹ̀yin ṣe lórí pẹpẹ ẹ̀yin ń jó Yàwúzè
ṣé yahoo ṣẹlẹ̀ yìí ń jó lórí pẹpẹ dádì ẹ má bínú sáà o dádì ẹ má bínú sáà ẹ ló Oríyọmí kàn ń ké lórí pẹpẹ torí pé òun moderator gbáwọn èèyàn wọlé a máa sọ eléyìí kí n tó lọ sí kingdom torí mi ìfẹ́ dà pọ̀ títí àwọn tíbí yẹn máa gùn gan mo kàn gbọ́rọ̀ wọn pé kí ni wọ́n ní olóòórùn làlájì Oríyọmí pé ṣé kò sáwọn èèyàn gidi ń bàdàn ni tó fi jẹ́ pé Aláàjì Oríyọmí Òkìkí Ọlá ọmọ Músà ọkọ opó bàbá àwọn ọmọ òrukàn làwọn Ìbàdàn fẹ́ fà sílẹ̀ dádì ṣọmọ Ìbàdàn lẹ́yìn ni ṣé wọ́n jà lẹ́kẹ̀jì ṣe wá kára kìíní ibẹ̀ yìí lábẹ́òkúta ni bàbá yín ti wá Abẹ́òkúta lẹ́lẹ́ ti wá dádì ẹ sì ní bàbá yín báyìí ó ṣe fa pọ̀rọ̀pọ̀rọ̀ ni ẹni gbogbo àwọn òyìnbó wọ́n máa ń wá láti Amẹ́ríkà láti Canada láti New York láti Brazil láti California láti Minnesota láti Congo láti Gùrùdú ẹná máa wá ń tẹfá lọ́wọ́ bàbá yín ẹni ṣùgbọ́n kí bàbá yín tó jáde láyé o ẹni bàbá yín wá sọ pé ẹ̀yin ọmọ mi o ẹ gbọ́dọ̀ ṣe fọ́n o iṣẹ́ Olúwa ni kẹ́ ẹ ṣe o dádì ṣé kì í ṣe pé bóyá nítorí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ìdílé bóyá tẹ́ ẹ̀ ṣe bóyá ń ṣe eléyìí bóyá nǹkan ni Collins yín bóyá ṣe ilé ìtẹ́ ẹ̀rọ pẹ́ gbé dání yìí bóyá nǹkan lọ́nà yín bóyá bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí lọ ń ṣe tẹ́ ẹ̀ ń ṣe lágbolé yín bóyá ẹ mọ̀ rí ohun tó yẹ kẹ́ ẹ rí o sísítà mi ẹ káàbọ̀ Yara TV dádì ọ̀rọ̀ yín ṣẹ́rẹ́ mi ò kí ń ọ̀rọ̀ yàn nílò fún yàn ẹnu ibà lẹ́bi sọ ẹni ìfà bàbá yín ẹ̀yin gbọ́ ẹ wo bí bàbá yín ṣe gbajúmọ̀ tó yẹn dádì báwo wà lẹ ṣe fẹ́ jẹ́ kí orò ìdílé yín parun èyí tẹ́yìn fi wá ń sọ wọ́rọ̀wọ́rọ̀ yìí ẹ kàn imagine kẹ́ ẹ ti gbé ẹsẹ̀ bàbá yín ẹ wo gbogbo àwọn kọ́sítọ́mà bàbá yín sìn gbogbo ọ̀nà ti wà lọ́dọ̀ Saheed re o ẹ ṣàmọ̀ Saheed ojoojúmọ́ lè ro ń pọ̀ sí o torí béèyàn bá wá láti ìdílé bí ó yẹ tó ṣe bí ò bá ṣe tó o bá lọ sí tí ò ń ṣe ọ̀nà ẹ̀wọ̀ òwúrọ̀ ló mọ̀ rí o dádì sọ̀rọ̀ yín ò fẹ́ jọ bẹ́ẹ̀ torí gbogbo tá à ń pìdíkì ò jẹ́ ẹni Nàìjíríà ni ó gbé kinní wọlé láàgbọ́ tó sọ fún Sisi Alágbo pé wò tí ò bá ju ìdí yẹn tó bá padà délùú yìí àlùpàmọ́kù láàfin ẹ ṣe lọ́mọ yìí ń jùdí ló ń jùdí ìdí rẹ̀ pé máa jùdí yẹn kò máa fi jíjẹ ọmọ ọlọ́mọ jùdí Nàìjíríà ò torí ẹ̀gbẹ́ kìí orí bá a ṣe gbọ́ lẹ́nu yín la bá rò pé wẹ́ 2026 rẹ̀ bóyá Ọlọ́run lè ti yí padà wọn ò gbé wọlé o ẹni Tinubu ò ní wọlé ó wọlé gbogbo tẹ́ ẹ bá sọ opposite ni kó má lọ jẹ́ pé intẹ́ ẹ sọ yìí gangan straight ni o Oríyọmí ò wọlé dádì ńgbà táwọn ọmọ Ìbàdàn tọ́lẹ́ni tó hun àwọn rèé tó fà á sílẹ̀ dádì sẹ́yìn bá wọn tó ń bàdàn ni kí n ti yín pẹ̀lú Ìbàdàn ebá bẹ́ẹ̀kúta ọmọ Ẹ̀gbá Lísàbí máa yọ ẹjẹ bá yín kì í sàdádì lórí Olúmọ máa yọ o lórí Olúmọ èmi ò máa yọ lórí Olúmọ èmi ò tó fẹ́ yín ọ̀nà yín ní ìlú olókìkí o ọmọ Ẹ̀gbá òṣìṣẹ́ ẹni pé mo tún bá yín jó ẹni pé mo tún bá yín àgbẹjó pàápàá dádì kí lọ̀rọ̀ Ìbàdàn ṣe kàn yín wọ́n ń jà lẹ́kejì ṣe kàrà àlè káti ẹ̀ ní pẹ́yìn náà jáde sìn Oríyọmí náà wá jáde àálórogún òwò ni ẹ tètè a máa fẹnu tún tọ̀ta Oríyọmí ṣe so that káwọn èèyàn ya máa dìbò fún kọ́ dìbò fún yín ebi ṣé Olúwa lẹ́yìn lẹ́ẹ̀gbẹ́ dání ṣé ẹ tún fẹ́ mú politician ẹ tún fẹ́ di politician ni kí n ti yín dádì wa ẹgbẹ́ yín náà ẹgbọ́ ọ̀rọ̀ 20 seconds mo gé ojú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mi ìfẹ́ kógùn because
èmi ò lẹ́yìn tó èmi gan lè sọ̀rọ̀ ṣẹ́mọ̀ olúwo kò wá sí fún wọn dáadé ẹ̀ sì pa ẹ̀ ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ẹ̀ yí padà bí àwọn bàbá jọ̀hún agogo dà mí ò sí gbágán ẹ̀ yí padà jọjọ ọ̀run kù sí dẹ̀dẹ̀ àwọn bàbá gidi àtijọ́ bó ṣe ń ríran nìyẹn tó bá ríran kíní gan ọ máa ṣàdúrà sí ni ìran tí orí Facebook lẹ ti ń rí ẹ sì upload ẹ sí YouTube ìran tí kó pawó kó mowó wálé èyí náà ẹgbọ́rọ̀ dádì wa ẹ má rí dádì fi àgbàlagbà ni wọn o kò tọ́ sọmọ lẹ́nu kó ní ìyá mi ẹ pàdé mọ́ o a kàn ń sọ fáwọn dádì ni pé ǹjẹ́ kì í ṣe pé iṣẹ́ tí dádì wọn ṣe yẹn bẹ́ẹ̀ yẹn gangan lọ́nà wọn torí tí gbogbo àwọn òyìnbó lè fi máa wá gbogbo olùtọ́ ti wá yẹn dádì ẹ ti kọ́ 35 story building ẹ̀gbọ́n. ìlú Ọ̀yọ́ tẹkọ sẹni tó kàwé ń bẹ̀rẹ̀ mọ́ Oríyọmí Hamzat tó ń kó lórí rédíò bí ajá yẹn. ọ̀rọ̀ yín gbà kí ni òtún ìlẹ̀yìn náà lóorun ni o tẹ́lẹ̀ gidi ò sí Ìbàdàn ni. kò sọ ọpọlọ lórí Oríyọmí ìṣẹ́ mi ò ti sọ fún ìtọ́lẹ̀ pé ibi tó máa gbà jáde rẹ̀ ibi tó máa gbà jáde rẹ̀ bẹ́ẹ̀ ó ti búrọ́ọ̀kì ẹ̀. ṣé mi ì tiẹ̀ lè gbọ́ mo rí pé àwọn sísá wa kan ti wọlé wọ́n ní kò sọ ọpọlọ lórí Alhaji Oríyọmí Hamzat àìsí ọpọlọ lórí ẹ̀yẹ ló fi rí ọ̀rọ̀ Adédoyin yanjú àìsí ọpọlọ lórí ẹ̀yẹ làwọn oní DNA ló fi máa mọ ta lọ́kọ àìsí ọpọlọ lórí ẹ̀yẹ làwọn èèyàn ó tò ìjọ méjì ẹlòmíì máa sùn síwájú àgídìgbò ni àìsí ọpọlọ lórí ẹ̀ ló fi ń ṣe nǹkan dáadáa tó níbi tó kọ́ fáwọn ọmọ aláìní tó ń fìdí wọn lóúnjẹ àìsí ọpọlọ lórí ẹ̀yẹ ló fi ń ṣe ọkọ fún àwọn opó kò sẹ́ni tó bá ẹkún déwájú Oríyọmí ọmọ Musa òkìkí ọlá tí ò ní bẹ̀rìn jáde àìsí ọpọlọ lórí ẹ̀ ló fi wọn àwọn Ìbàdàn tó ní kó wá jáde dádì ṣé tó Alhaji Oríyọmí bá dá padà fún yín sìn wọn náà òjíṣẹ́ Olúwa fi ṣé òjíṣẹ́ Olúwa ò ti lọ finá ẹ̀dẹ̀ tí ń ṣe ti pẹ́ ẹṣẹ́ lè gbẹ̀mí Genesis ẹ káàbọ̀ yá wa ẹ káàbọ̀ ẹ bá wa ganu sí ẹ bá wa dá sí àbí dádì yín ni wọ́n ní ṣe bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tún sọ̀rọ̀ ó dàbí kan náà ọmọ bàbá ló wọlé yìí o ẹ sọ̀rọ̀. Hello ma. ẹ káàbọ̀ kalẹ̀ mọ́ mi ẹ kó ètò mi. Ọlọ́run lọ bẹ elétò. ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́tí sọ látàrọ̀ wà láì òdodo ọ̀rọ̀ ni. because dáàdi bàbá pásítọ̀ yìí ó ti ń pọ̀ jù àwọn mẹ́sẹ̀ tó máa láwọn ó jù tí ó dẹ̀ kí ń wá sí ìmúṣẹ láyé ìgbà yẹn lóòótọ́ a máa rí pé àwọn pásítọ̀ wa wọ́n wà tó jẹ́ pé tó bá ń preach láàárọ̀ wọ́n máa gbágo wọ́n á sọ ọ̀rọ̀ tó yẹ pé gbogbo wa máa gbọ́ nǹkan tó ń sọ nínú ilé tó dẹ̀ yẹ pé tó bá sí réyàn tó fẹ́ fún message wọ́n á fún message ṣe rí social media yìí nǹkan tó ń dálẹ̀ gan agbára social media ò kan. à ń gbọ́rọ̀ yín jàre moderator wa àrí bẹ́ẹ̀ mo ti gbé wọn wọlé ẹ máa sọ̀rọ̀ yín lọ́mọ ẹ má bì. ṣe rí bàbá pásítọ̀ yẹn nǹkan tó tẹ̀ sọ lẹ́nu ijọ́ mẹ́ta yìí alẹ́nu àgbàlagbà tó pera wọn ní pásítọ̀ ó burú jáì kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo adẹ la rí nǹkan t'Alhaji Oríyọmí tó ń ṣe nǹkan mèremère fún àwọn èèyàn ẹlòmíì kò síbi tó fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀ gbà mọ́ kò síbi tó fẹ́ gbé gbà mọ́ á wò pé kóun kúkú lọ ṣe kí ni kóun lọ sẹ́ńdà rẹ̀ rí fáwọn èèyàn kọ́ lè ṣe kí ni kọ́ lè gba àwọn nímọ̀ràn kọ́ lè gba àwọn níyànjú padà rí oríṣiríṣi ẹ wo ti Timothy tí bàbá yẹn ṣe kọjá in fact I credit that man iṣẹ́ takuntakun náà ṣe ọlọ́wọ́ dẹ̀ ní pàlàkà yìí ni ẹ wo bí tí wọ́n gbé iṣẹ́ yẹn dé ẹ wo bí tó gbìjà nínú lẹ́gùn àwọn àtàkùn tí ní ẹ lórí social media àwọn tẹ́ bá wo kíní ẹ lórí social media ń gbà mí a máa sunkún ni pé irú kí leléyìí tọ́nà dẹ̀ fún wọn ṣe èèyàn mélòó ló lè dàyàdé nǹkan bàbá tó ń sọ̀rọ̀ gan ṣán lè dàyàdé nǹkan tí bàbá Oríyọmí ń ṣe 10% nǹkan tó ń ṣe bàbá yẹn ò lè ṣe I'm sorry to say it tẹ́ bá lè ṣe ni kò yẹ kó jẹ́ pé ibi wòtòwòtò wòròwòrò báyìí náà máa bá bàbá yẹn tó máa sọ bí ìgbà tó jẹ́ pé wọ́n kàn ń da àwọn èèyàn wọ́n fẹ́ dìdì ba orúkọ yes
nígbà tẹ́ pọ́pọ̀ fẹ́ dìde ba orúkọ Alhaji Oríyọmí jẹ́ ni Ọlọ́run ò dẹ̀ gbà fún wọn tá bá rò pé bóyá pé wọn ò lè ṣe tó wá ṣe tó ṣe jù bẹ́ẹ̀ lọ nǹkan tó ti ń ṣe lórí social media tí bàbá wa tí gbogbo wa ti ń rí tó bá jáde tó ṣe gómìnà wọ́n máa ṣe jù bẹ́ẹ̀ lọ náà ìyà oníjà àwọn mẹ̀kúnnù aláàánú mẹ̀kúnnù ni bàbá yìí ọkọ opó gidi ni wọ́n bẹ́ẹ̀ ni so bàbá yìí mi rò pé wọ́n nídìí nǹkan tí gbogbo nǹkan tó ń sọ yẹn ó ti lágbára jù àgbàlagbà kò dẹ̀ kí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé fracas náà ń ṣe ni tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe kán mọ̀ pé nǹkan tẹ̀ ń ṣe lélẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ó burú jáì bàbá ẹ má bínú kọ́lọ̀ bá dẹ̀ ṣe rí làwa máa ṣe sọ lórí ìkànnì yìí kọ́lọ̀ ń kó ṣàánú gbogbo wa ni ẹ wo ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ èyí tẹ́ sọ yìí ó burú jáì gan kò yẹ kó máa bá rọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu àgbàlagbà rárá kò yẹ kó jọmọ́ bẹ́ẹ̀ gbogbo aláríṣẹ́ takuntakun tí bàbá wa Oríyọmí Hamzat tó ń ṣe Ọlọ́run á dẹ̀ máa tì wọ́n lẹ́yìn Ọlọ́run máa gbà fún wọn gbogbo ẹni tó bá ní kẹṣubú òun ló máa wálẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run ẹ jẹ́ fẹ́ lómi láyé mọ́ mi ẹ kú ètò mi. ẹ bá a dá sí ẹjọ má bínú sáà kí ń dárúkọ lórí ìkànnì wa kí láìka dárúkọ moderator kí lè tó mute wọn fẹ́ sọ̀rọ̀ oye ti lọ látẹ̀ nǹkan moderator ẹ tún ti wá dé ọtí mọ gogoro ládùúgbò yìí náà mọ̀ pé weekend lẹ́wà ẹ káàbọ̀ sà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Alesh Star lórí àkáǹtì yìí this will be the first time tí màá wà force láti join live. For the past close to a year now Ọlọ́run kádàrá kí n jẹ́ni tí òkè ń ráyè bí tí wù kó mọ̀ mo fọlọ́n búra but ẹ mọ̀ pé àwọn nǹkan kan máa ń pop up lórí TikTok tó kàn máa occupy some their messages you feel like just click and I click ó kàn bá ọ̀rọ̀ Alhaji Oríyọmí inshallah rahman àtẹni tó dùn mọ́ àti ẹni tí kò dùn mọ́ pẹ̀lú àṣẹ tọ́lọ́run tó ṣe pé Alhaji Oríyọmí ni Ọlọ́run ó gbé àsíá gọ́fúnà dé lọ́wọ́ ní 2026. Àmín. Ọlọ́run wọlá wípé a ní nǹkan kan míì tí a retí nídìí ẹ̀ kọjá wípé ó ràn rú wa tá a rò pé kò tí ì pọ̀ lọ́wọ́ wa ó ràn wá lọ́wọ́. Because ká níwọ̀n bá èrò tí ń bọ̀ lọ́wọ́ lọ́wọ́ tí ò bá sírú Alhaji Oríyọmí ó súnmọ́ kó ṣe pé àwọn èrò tí wọ́n á tò sẹ́nu ọ́fíìsì mi tò sẹ́nu ọ̀nà ilé mi wá pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. I was born in Ibadan. I was raised in Ibadan. I wasn't a politician for a damn minute because mi ò ráyè. I don't care. Gbogbo tó bá wù kó ní lọ́wọ́. But àkọ́kọ́ ìdí tó fi ṣe wípé mi ò rò pé candidate kankan wà èmi ti sọ. And inshallah gbogbo èèyàn tó ní ṣe pẹ̀lú association mi àti gbogbo òṣìṣẹ́ mi pátápátá kódà bí wọn ní káàbò wa kí wọ́n mọ̀ká kí n réyàn gbé ìwo sẹ́nu báyìí kó sọ fún mi pé Oríyọmí ò ní wọlé inshallah rahman ó sàn kí bò mí waste sọ́dọ̀ àwọn yẹn dànù kó lọ sọ́dọ̀ àwọn tó ń wúlò fàyè rí. Àkọ́kọ́ náà mo fẹ́ béèrè gbogbo àwọn candidate yòókù tá à ní dárúkọ gẹ́gẹ́ bí ètò àti àfẹlọ́lẹ̀ bí tá a wà. Wáì tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ wọn àmọ́ wọn níjọ́ tọ́pọ̀lọpọ̀ wọn ti ń lówó bọ̀ nínú ayé. Ṣé ẹlẹ́ẹ̀kínní láṣọ ni tí wọ́n ń rò pé òun ló tọ́ sí l'Ọ́yọ́ state lọ́wọ́? Àbáwọn tí wọ́n ti wà nípò yìí láti bí almost 16 years tí wọ́n ti ń rúlu agbọ́nrin tó lágbára lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo kálukú náà àti máa mọ̀ wọn tí mò ń sọ yìí. Kí ni wọ́n mú wálé? They only come once in 4 years. Lásìkò tó ń bá rò pé àwọn lè fi tí kò tó nǹkan nínú tó ń bẹ lọ́wọ́ àwọn fi tàn mẹ̀kúnnù bíi ráìsì bíi 1,000 bíi 2,000 and tí wọ́n wá rà lọ́wọ́ wọn náà ni wọ́n wá the moment tó bá ti fún wọn tọrọ kọ́bọ̀ yẹn tó bá ti rà tó wọ́n tó sá lọ. Oríyọmí wasn't kò ń ṣe kó dìde nínú àwùjọ àwọn tó lówó lọ́wọ́ àbí tó rí jẹ wọ́n bí nínú ilé ẹ̀ràkàrà ẹ̀jẹ̀kọ ẹ̀rọ̀gì ẹ̀pọ̀kọ ọmọ agboolé ọmọ aláìní nǹkan kan bíi tiwa ni ó dẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ lórí pé ókè ká fi consider ọmọlàkejì ẹ̀dá tí ò bá sí lágbọ́nrin ibi tí Oríyọmí wà
tí ìsẹ̀mí ayé wọn ò jọmọ́ irú ibi tó Oríyọmí ti dìde kò lè mọ iyì kí l'Oríyọmí ń ṣe. So easy ká tó dá lálàyé ká tó dá struggle tó wá ṣe pé ìpinnu ìgbìyànjú ẹni ń tá máa fi lẹ́ni pé bó lọ́mọlàkejì ò ṣe ní ké báwo lẹ́rìn ó ṣe dínkù ẹkún lẹ́ẹ̀kẹ́ ọmọlàkejì ó wá bẹ̀rẹ̀ ayé ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí mo mọ Oríyọmí mo fi Ọlọ́run búra ẹ jẹ́ kí n kọ́ sọ eléyìí because mo mọ̀ pé àwọn èèyàn pọ̀ lórí láyé yìí ẹlòmíà I wasn't a politician I don't care and àwọn èèyàn kan ti sọ fún mi Alhaji ní ọ́fíìsì ọ̀dọ̀ yín ẹ tó bá rí pé kí ló kàn mí táwọn kálí alára mọ́nú ìkúnta akílan ayé mi tí mo fẹ́ kàn bàdé bíi sọ́bọ́lọ́ ni tí mo dẹ̀ ṣe wà nínú àwọn tí ò bẹ̀rù pé èèyàn kan lè sakarẹ́ ni mo wà nínú àánú kẹ̀ tí ò bẹ̀rù pé èèyàn lè sakarẹ́ mi ní tí mi ṣe lè bẹ̀rù pé èèyàn lè sakarẹ́ mi ni pé nínú ọjọ́ tí mi ò tí ẹ fẹ́ kàn réèyàn dùn tí mi ta ni mo rí bí òsọ́lọ́hún every disappointment is a blessing gbogbo èyí tí wọ́n ṣe fún Oríyọmí kí ló dúkù tó bá sọ wípé nǹkan tó fẹ́ sá fún ni pé ìsọlẹ́nu kí ni wọ́n á wí Oríyọmí ò sá fún ẹ wo bí tó gbede gbogbo ẹ̀dá tí ò bá jọrọ̀ láyé wọ́n ìtọ̀ láyé tí ò bá sọ́fà gbogbo tí wọ́n ń pè ní fàyín ò lè tó ẹ wá má wà ò lè rí so àfikún ọmọ báwo la ṣe farajì fún ọmọlàkejì now Oríyọmí àkọ́kọ́ tó bá ń sọ fún mi wípé ẹ so lówó lọ́wọ́ ẹ lọ kó mẹ́rẹ̀ẹ̀rin tí mo fẹ́ kójọ yìí ìbéèrè tí máa béèrè afamax kò sì jẹ́ kí n bá ṣẹ́sí mi lórí line ẹni tó bá lè dá mi lórí ìbéèrè yìí lọ́nà tí mo fẹ́ mo fún lẹ́bù 10,000 naira lẹ́ẹ̀kan náà lórí program ẹ má bínú ìfẹ́ tí mo ní sára tó mi ìfẹ́ tí mo ní sí dáadáa ló bí o ìfẹ́ tí mo ní sí dáadáa ló bí o. Of course, of course. Àkọ́kọ́ ni ìbéèrè mi ni wípé nínú ìmọ̀ Ṣẹ́gun àjókòó níjọ jẹ́ secretary ti program ìtàn jókòó nínú ìmọ̀ nínú arísìkí nínú connection ẹjọ́ mo fẹ́ mọ̀ tó jura wọn lọ nínú kéèyàn nímọ̀ nínú kéèyàn mọ̀yàn nínú kéèyàn ní connection nínú kéèyàn ní agbára ẹjọ́ àti kéèyàn ní èèyàn èwo ló lágbára jù kí nǹkan rí èèyàn kan tí ó kà sọ fún mi pé n tó lágbára jù ni. Ó yá o èmi ò fẹ́ dáhùn ẹ̀ ẹni tó bá mọ̀ ó yẹ ẹ dáhùn ẹ̀ 10,000 wọ́n ní nínú kéèyàn ní ìmọ̀ okay Sister Sherifat Owóadé ní ìmọ̀ èèyàn kan ní connection jẹ́ ń dárúkọ brother Aremu Taofik no Aremu Taofik wọ́n ní connection 9 10 brother Ọlá ní agbára bóyá ọkùnrin ni wọ́n àbóbì wọ́n ní agbára okay Doyin collection náà ní ìmọ̀ moderator wa nìyẹn ó rí páwọn èèyàn ṣe kí ni ò bá wa ṣiṣẹ́ bàbá wa Alesh àwọn náà ní ìmọ̀ Bẹ́sí anisẹ́sì àwọn náà ní ìmọ̀ Ìmọ́lẹ̀ Adùnní wọ́n ní ìmọ̀ ìmọ̀ ló ń pọ̀ jù ṣá àwọn tó ní ìmọ̀ ló pọ̀ jù tó bá rí bẹ́ẹ̀ tó rí ìjọba àwọn náà ní ìmọ̀ Alhaji Lateef for sure wọ́n ní ìmọ̀. Ìmọ̀ sẹ́ẹ̀rì ìmọ̀ ló pọ̀ jù yes mo láìkí ogun táwọn èèyàn sọ yìí. ìmọ̀ ló pọ̀ jù. mo nínú kéèyàn nímọ̀ kéèyàn lágbára kéèyàn mọ̀yàn àti kéèyàn ní èèyàn láàrin èmi àti gbogbo tí wọ́n sọ ń dá lóòótọ́ àtowó gbogbo ẹ̀ náà ló dáa ó máa ń gbèyàn débi kan bọ̀ kò sí ètò dàbí kéèyàn léèyàn kéèyàn. ẹ jẹ́ máa bá a power tap network yẹn because mo ń gbádùn wọn gan wọn mọ Alhaji dáadáa Ìbàdàn ni wọn mo sì ti rí sísá mi Yara TV wọn testify pé Ìbàdàn làwọn náà dàgbà sí pé òótọ́ ni tán sọ pé Alhaji wọn ò bí wọn nílé olówó o network wọn freeze up ni o ẹ dápẹ́ máa bá a power tap èmi gan ṣe mò ń power tap yẹn bí báyìí network wọn ó freeze up ni hey want to get disconnected bóyá wọ́n máa request padà moderator are you there torí moderator wa in fact mo ń wá ẹ wò ẹni tó bá fẹ́ ṣe ẹni tó bá fẹ́ moderate for me please I need people to moderate for me please I'm serious ṣe mo she's trying but òun nìkan náà ni bóyá wà ń di ọjà ajé ẹ ni wọ́n ò tá à ń retí káwọn dádì wa tó ń bá wa sọ̀rọ̀ yẹn kí ni network nìyẹn ok ó dàbí wọ́n ti wọlé wọ́n ti fẹ́ wọlé padà.
Okay, wọ́n ti wọlé. Thank you. Ẹ káàbọ̀ padà sí. Ẹ jẹ́ máa bá a moderate. Ṣé moderator ló mute wọn ni? Ẹ wá gbà mí àbí network ló Mo ti unmute. Okay, sir. Ẹ má bínú pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé mi ò kí n sábà fi àkáǹtì mi ò tiẹ̀ fi wọ láìfù mi. Now, kí ni wọ́n bọ̀rọ̀ mi lọ ní pé Ọlọ́run mọ̀. ṣẹ́rí àkọ́kọ́ ni pé ò tí ilẹ̀kùn yẹn o. Àkọ́kọ́ ni pé ṣẹ́rí kéèyàn ní owó lóòótọ́ yín tó dáa ni ó lè sọ̀yàn di nǹkan, kéèyàn ní ìmọ̀ ó lè sọ̀yàn di nǹkan, bọ̀ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò ń ṣe gbogbo ẹni tó lówó òun ló ní agbára, kò ń ṣe gbogbo ẹni tó lágbára òun ló lówó, kò ń ṣe gbogbo ẹni tó wá ní connection, kò ń ṣe gbogbo ẹni tó ní connection ló lágbára, kò ń ṣe gbogbo ẹni tó ní connection ló lówó. Ìdí nìyẹn tó fi ṣe pé gbogbo àwọn nǹkan tí wọ́n sọ yẹn kọ́. Ẹ parí owó yìí fún mi. Yorùbá ní wípé afènìyàn sọ̀rọ̀. Jẹ́mi èsì náà lè dá sí. Ó yá Kí ni Yorùbá sọ? ní òwe yìí. Wọ́n ní 10K wà lẹ̀. Mo ti sọ yẹn darí náà. No, 10K wọ́n ti lọ kò sẹ́ tó gbà náà. Okay, wọ́n ní ó yá àfẹnìyàn sọ̀rọ̀. Mímọ̀ pé ẹni tó bá fẹ̀níyàn mí tí ó bá fẹ̀yàn mímọ̀ kò lè ìyà ò lè jẹ́ o. Wọ́n fẹ́ proof ẹ̀ wípé àti ìmọ̀ àtowó àtagbára yẹn kọ́ ni mo fẹ́ proof. Yorùbá sọ wípé afẹnìyàn sọ̀rọ̀ kí ló ní ohun gbogbo ló ní. Ohun gbogbo bẹ́ẹ̀ ni. Afẹnìyàn sọ̀rọ̀ kò sí tí ò ní. Ẹ má ṣàfiwé ẹ̀dá tó léèyàn tó ní àwọn èèyàn tí wọ́n gbà fọ́lọ́run lára rẹ̀. Ọ̀tọ̀ ní connection, ọ̀tọ̀ ní ká léèyàn. Alájà mo lè mọ̀ yín, mo lè mórí yọmí, mo lè mọ ìmọ̀ye, ẹ má jẹ́ ntàn yín. Mo mọ̀ wọ́n ni wọ́n lè má ráyè tèmi. Mo mọ̀ wọ́n ni wọ́n lè má ráyè tèmi. Àmẹ́ tó fẹ́ èèyàn sọ̀rọ̀, òun lẹ́ ń táyé ń fẹ́. Olówó ayé rẹ́dì láti contribute owó wọn láti fi fẹ́. Ẹ̀yin obìnrin tẹ́ bá nífẹ̀ẹ́ ọkùnrin, kí lẹ lè níná tẹ́ ní fífi ọkùnrin yẹn tán. Kò sí nǹkan náà. Ìmí àtúnlọ ta family house ẹ̀ torí pé ó sá nífẹ̀ẹ́ ọkùnrin yẹn ó fẹ́ kó ṣàṣeyọrí. Tá a bá fẹ́ èèyàn láyé, alágbára tálágbára bá fẹ́ èèyàn gbogbo ohun tó bá ní lágbára, òní yóò lò lórí ẹni tó fẹ́. Tí èèyàn bá ní ìmọ̀ tó bá fẹ́ èèyàn kan gbogbo ohun tó ní ló máa lò fún tọ̀hún. Ìdí nìyẹn tó fi ṣe pé èèyàn lè nímọ̀ táyé ò bá fẹ́ kò wúlò. Ó nìkan náà ni ó mọ̀ dàbò. Èèyàn lè ní owó tí ayé ò bá wú ọ̀dọ̀ ẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín. Àtowó ẹ̀ wọ́n lè jọ useless. Wọ́n ṣe ń yẹ̀yẹ́ olówó lójú yín ni. Àtowó ẹ̀ wọ́n á yẹ̀yẹ́. Ẹni tó wá lágbára, Yorùbá ní àfìfìlà pé ní ọjọ́ kan ló níyì mọ́. Ẹni tó lágbára yẹn jẹ́ ti tòótọ́ lọ. Kí ló fẹ́ fi ṣe náà? Tí ò bá ti lò lọ́nà tó tọ́, ayé useless ẹ̀ pẹ̀lú agbára ẹ̀. Wọ́n á ní pátákùn rẹ̀ kó pa wá, kí ni ó ṣe fún wa? Àmẹ́ni táyé fẹ́, ẹni táyé fẹ́ ò láròkè. Èèyàn kẹ́gbẹ́ ìgbọ́dọ̀ rò pé ó ní ẹ̀dá tó bá ti léèyàn láyé, ó ní agbára tó beyond tó ń kálukú lè fẹ́ sọ wípé bóyá a lè cross ẹ̀. Because báyé ṣe ń fẹ́ yẹn, bẹ́ẹ̀ yìí ṣe ń fẹ́, bẹ́ẹ̀ mi ṣe ń fẹ́ yìí. Ǹtẹ́ ẹ̀ mọ̀ ni pé alágbára ayé náà ń fẹ́, wọ́n lè má gbé sójú. Olówó ayé ń fẹ́, ó ti lówó. Onímọ̀ ayé ń fẹ́, ó ti nímọ̀. Gbogbo oníṣẹ́ tó fẹ́ fi ṣayé pátápátá làwọn kan ti rẹ́dì. Wọ́n rẹ́dì láti contribute tó ń bẹ lára wọn. Wọ́n rẹ́dì láti contribute ẹ̀ fún because wọ́n nífẹ̀ẹ́. So, ẹni ìbílẹ̀ so lè ná 500 million naira. Mo ní kí ló kà mí pẹ̀lú 500 million naira. Àwọn tó lọ ń fún ni wọ́n dìde contribute ẹ̀ fún wípé má wọrí yà fún ẹ. Ẹ jọ gbogbo ẹ tó bá mọ VDM, ṣé VDM lówó ni? Ṣé bá wọn kí Èmi eléyìí 140 million ní Burna Boy tún ti donate fún lẹ́ni eléyìí. Alájà, Alex, ẹ máa wà pa. Kí ni tí mo sọ? Èèyàn nìyẹn torí pé ó léèyàn. That is not connection. Connection dẹni tó mọ̀. Àmọ́ àwọn tó ṣe wípé àwọn nábì ìdí ń fẹ́ ìyàtọ̀ lẹ́ni tí mo mọ̀ abẹ́ tó ń wù kó bá mi ṣe.
àwọn tó ń fẹ́ ló ń fún lówó kódà àwọn tó ń send owó sí VDM àwọn tí ò mọ̀ ni. kò mọ̀ wọ́n sọ fún délé wọ́n nífẹ̀ẹ́ níbi tá lómi ò ti máa tọrọ 10,000 20,000 tí wọ́n ní fún àwọn kan dìde ìdí nkówó fún so irú èèyàn bẹ́ẹ̀ lórí Yọmí sẹ́yìn kan máa ń bèrè pé só lówó tí ò ná ẹ má jẹ nǹkan yóò ti lé èèyàn tí ní gbogbo nǹkan. ẹ̀kejì tọ́bọ̀ wá ní ṣé orí Yọmí sọ́mọ̀ nípa òṣèlú ìbéèrè táwọn èèyàn máa ń bèrè ẹ sọ́mọ̀ nípa òṣèlú are you stupid? kí ni wọ́n fi ń polówó àwọn fòṣèlú hàn ẹjọ́ nítorí tọ́lọ́run mélòó gan nìyà tó ń di àwọn tí wọ́n wà ń bẹ̀ tí ò tí ì jẹ orí Yọmí jù bẹ́ẹ̀ lọ kò tí ì gbapò tí òṣèlú ó ti lu ẹ̀wọ̀n kò gbapò tí òṣèlú ó lu Agodi kò gbapò tí òṣèlú wọ́n ti mọ́ DSS l'Abuja kò gbapò tí òṣèlú wọ́n ti róòpù ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó ń tọ́jú what are you telling me? ẹ ṣe màmá mi kí ló mú wọn tì mọ́lé láì tí ìgbàpò tí òṣèlú definitely tí nǹkan kan bá fẹ́ wá sọ́dọ̀ ẹ̀ nídìí òṣèlú lẹ́nìí wallahi ta'ala oore ni kì í tún ṣèyàmọ́. ẹlẹ́ẹ̀kẹta tó bá sọ fún mi pé ó dá ń gbà náà wọ́n fòṣèlú wọn tó bá dásìkò òṣèlú ẹni tí wọ́n bá kọ ni ẹjọ́ nítorí tọ́lọ́run Oríyọmí ò tí ì wárí àkọ́kọ́ ni mélòó ni Lamade Shina wá lọ́yọ̀ state. kó tó di pé wọlé bẹ́ẹ̀ ni mo ti mélòó ni Ládọjà wá lọ́yọ̀ state. mélòó làwọn tá a kà sílẹ̀ tí wọ́n wá then àlẹ́ fi tí Tinubu wé ni bọ̀ síbẹ̀síbẹ̀ mélòó ni Tinubu wá ẹni ó bá léèyàn ẹjọ́ nítorí Ọlọ́run sáàmù fi léèyàn. Àtìkù ń lulẹ̀ now èmi tí mo fẹ́ fi kún tí èmi máa sọ pé ókè ńgbà náà o nínú òṣèlú ó dáa àwọn wo ló fi lọ́kàn balẹ̀ ẹjọ́ nítorí tọ́lọ́run ṣé ìjọba táàbà tí ẹ fẹ́ wo gbogbo ẹ̀ ìjọba the Royal Majesty bàbá wa Adéwọ̀lú Ládọjà ẹjọ́ tó wá kéré lọ́yọ̀ state ni ṣé bàbá yẹn kéré ni bàbá wa olówó kọ́ indicate the issue that has to do with circular road tí wọ́n sọ dìjà mọ́ra wọn lọ́lọ́wọ́ lẹ́nìí tí wọ́n fi ń yan àwọn èèyàn jẹ lẹ́nìí tí wọ́n fi ń gba property àwọn èèyàn lẹ́nìí ilẹ̀ ti tèmi tí wọ́n gbà is 21 plot of land tó dẹ̀ ń talẹ̀ níbẹ̀ ní minimum of 3 million naira nílẹ̀ ti tèmi. nígbà táwọn kan fún wọn sọ pé aláàjì kíní kankan kan mú ní ẹ̀wọ́ ẹ̀kọ́ ogbó mú ní ẹjọ́ tó wà wọ́n jùjọba mi kọjá ẹjọ́ ń gbó ọba tó fún mi níyìn sọ́ni mi ti sọ́lọ́ ti tán lọ́dọ̀ òun ni kó ló ti tán náà. wàhálà mélòó gan mo ṣe tó fi fún mi yìn sọ definitely ti máa múra kankan sí unit fasuwana rọ̀bíkà ẹgbẹ́ yìí lẹ̀. ẹ̀kẹ́jì tí Ládọjà ò bá kéré mo fẹ́ bí wá kíní kan ẹjọ́ sírò àwọn làjì fáàmù yẹn ṣé wọ́n kéré ní Ọ̀yọ́ state. wọn ò kéré o. ṣé relationship tó ń bẹ láàrin Tinubu àti Ládọjà fún rẹ̀ sọ kéré. kò kéré o. náà ní final ẹjọ́ torí tọ́lọ́ àwọn wo wá ní major backup àwọn wo gangan ní major backup Ṣèyí nígbà tí ó fi wọlé àti first time àti second time èèyàn àkọ́kọ́ tó jẹ́ major backup Alhaji Oríyọmí èèyàn kejì. gómìnà dáadáa lọ. no mi ìdárúkọ wọn sáìdá náà mi ìdárúkọ wọn sáìdá èèyàn àkọ́kọ́ Alhaji Oríyọmí èèyàn so èèyàn àkọ́kọ́ Alhaji Oríyọmí èèyàn kejì bàbá wa Ládọjà náà méjèèjì wo ni ò wá sí lọ́wọ́ Oríyọmí láwọ́ lásìkò yìí ṣé Tinubu lásọ fún kó against ẹ̀ ṣé Ládọjà lásọ kó against ẹ̀ ṣé relationship tó ń bẹ láàrin òun àti gọ́vnà lọ́wọ́lọ́wọ́ gangan lásọ kó bàjẹ́ àbáwá sọ wípé ókè àjọṣe tó ń bẹ láàrin òun àtàwọn èèyàn nínú Ọ̀yọ́ state ló bàjẹ́. wọ́n nífẹ̀ẹ́ o. sọ fún di eléyìí tí wọ́n bá ní kí n máa sọ lọ ẹ má bínú torí pé èèyàn tó máa ń bísí nínú kódà àlejò ń bẹ wájú mi wàláhì àlè sọ́tàn mo fọ́lọ́ wọn bá búra mo ti ṣe live tipẹ́ torí pé àyè tí ò sí ni wàláhì torí Alhaji Oríyọmí máa open live àkáǹtì títí tàbí assist àwọn èèyàn nílé yìí àkáǹtì ti bí tí mò ń lò àkáǹtì mi gangan inshallah rahman bí mo ti wù mí kí n ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan mi ò ráyè ni
manager ẹ má bínú jáde ọ̀rọ̀ yìí omi náà sọ ẹ má bínú manager wà pé kí ló táwọn ń gbariwo mi tọ̀tọ̀tọ̀ lọ́fíìsì náà. àwọn tá a nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí pọ̀ gan-an o. no gbogbo ọ́fíìsì mi kódà àti manager náà manager ẹ kí Alhaji Alesh àwọn èèyàn mi nìyẹn. ẹ má bínú àyíké Alhaji ni o I love Alhaji Oríyọmí so much. ẹ má wọrí alájà ṣé wàá rí tí mo bá ti bẹ̀rẹ̀ live a máa jù sí yín tó bá ṣe pàníyàn dáadáa la ní ìṣá tá a pàníyàn dáadáa la ìtorí ẹgbẹ́ ogun pàṣẹ ìpolówó Alhaji Oríyọmí ní lọ́fẹ̀ẹ́ lóko tó yà ẹjọ́ wọlé kódà mo tí ó kù tó bá ṣe rí ẹ máa rí yàtọ̀ ìfẹ́ àwọn aráàlú jẹ́ lọ́kàn ó mú lọ́mú ó mú lọ́mú. mo wá clear nǹkankan mo wà ní meeting pẹ̀lú wọn níbi àbí last week Alhaji àtàwọn crew wọn mo wá ní nǹkankan mo sọ fáwọn èèyàn tó sọ fún mi pé kíní kankan tó bá dé dúró òṣèlú kíní kan mo wá ní ẹ dúró nínú ẹni tó ṣe pé tó bá dé di òṣèlú bóyá ó lè má ṣe dáadáa gẹ́gẹ́ bí àwọn ìrírí tẹ́ ti ń rí bọ̀ tó ń ṣe dáadáa bọ̀ mo ń bọ̀ Alhaja ẹ jẹ́ á gbé wọn lọ sí worst scenario àtẹn tó ṣe wípé níjọ́jú òtí ẹ̀ tí ìdédi òṣèlú kò wúlò fàyè rí èwo ló sàn. ẹ̀kejì wá ní wípé mo ń bọ̀ tó bá tún wá dé díẹ̀ káwá ní pé iṣẹ́ because mẹ́rin ni nǹkan mẹ́rin kan bẹ tó ṣe wípé èèyàn kan ó lè change ẹ̀dá ayé ní kí ni mẹ́rẹ̀ẹ̀rin mẹ́ta ni ò dáa níbẹ̀ ẹyọ kan péré ló dáa àkọ́kọ́ nu tó lè change èèyàn no matter how good how smart how expert you are àkọ́kọ́ ikú òjijì Ọlọ́run dákun má jẹ́ ó kan Alhaji Oríyọmí má jẹ́ ó kan gbogbo wa. má jẹ́ ó kan gbogbo àwa tá a nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí náà ní dáadáa. ó lè disappoint àwọn tó nífẹ̀ẹ́ èèyàn tí kò jí bá wọlé tí yàn má tí ì fi kan gbogbo wa báyìí. ẹ̀kejì Ọlọ́run dákun má ta wá lóṣì tó sì bá kọlu ẹlòmíì òṣì á máa mú ẹni tó ti dáa tí ó sì ní dáa mọ́ Ọlọ́run dákun má jẹ́ ó kọlù wá. ẹlẹ́ẹ̀kẹta ó ní àárẹ̀ àìsàn táìsàn bá kọlù yàn bó ṣe lè wù kéèyàn dáa tó wàláhì yóò change. ẹlẹ́ẹ̀kẹrin mo bẹ̀ lọ́run ẹlẹ́ẹ̀kẹrin yẹn fún gbogbo wa táṣeyọrí bá pọ̀ Alesh tí àṣeyọrí bá pọ̀ ẹni tó ń wá available lè mọ́ wá available mọ́ o. èní l'Àbújá ọ̀la ní London ọ̀túnla ní Germany ìjọ mẹ́rin ní kinní kan ní Kuwait wàláhì tàláhì ẹ má jẹ́ ń tàn yín àṣeyọrí tó bá pọ̀ ó lè mú aláṣeyọrí tó pòǹgùn ní ráyè mọ́. àmọ́ wọ́n ń pe kinní kan ní ẹ̀jẹ̀ tó bá ṣe pé àníyàn dáadáa tó nìyẹn wàláhì mánéjà ti jáde bá mi pé mánéjà wà sọ fún mánéjà kún ní sọ wọ́n dágbére fún fáwọn lọ́lẹ̀ mi sọ́kò tí lọ sọ fún ọkùnrin kan máa bọ̀. ní last 2 weeks tí mo lọ sí ọ́fíìsì Alhaji èmi àtàwọn executive mi ẹ lè believe pé lọ́jọ́ náà wọ́n á rí kan nínú àwọn bí àbúrò ládùúgbò for over 10-15 years májà ti lọ ok ṣọ́ọ̀tì páàkì mọ́tò yẹn sáyẹn ok so ó wá fọ́dí wípé mo wá pàdé ọmọ yẹn bẹ́ẹ̀ Ṣẹ́gun ó wà bẹ́ẹ̀ náà come kí la bá pàdé níbi tí mo ti ń jẹ nínú mọ́tò tí mo ti lọ jẹ nínú mọ́tò sábẹ́. kí ló gbé asọ́dọ̀ Oríyọmí. wọ́n gba márúwá lọ́wọ́ ẹ̀ kí ni mo lọ ṣe fún jọ́nà. mo lọ gba márúwá yẹn padà ẹni kí ló jẹ́ kí n lọ gbà mo sọ fún mo ní àníyàn tó ní lọ́kàn ní kó tó bá fẹ́ bẹ Oríyọmí máa ẹ̀pù ẹ̀ àmọ́ ní tó ń bẹ níwájú Oríyọmí for now kò lè ráyè àmọ́ ní tó ń bẹ nínú àkọọ́lẹ̀ náà ni pé Oríyọmí náà ló yanjú ẹ̀ fún ẹ ìdí ni wípé ọ̀dọ̀ Oríyọmí ló ti pàdé mi mánéjà wọn ní ìwọ̀n ẹ̀yìn ọ̀nà wọn ní ìwọ̀n wọn ní ẹ lọ sínú ilé iṣẹ́ tí wọ́n ti gba márúwá ẹ̀yìn mo ní ẹ lọ́ bá mi sanwó yẹn ẹ máa gba márúwá bọ́ọ̀lù ọ́fíìsì. kí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé tí Oríyọmí bá tiẹ̀ wà dórí ipò tí ò bá ráyè mọ̀ táṣeyọrí bá pọ̀ ó lè mú ẹni tẹ́yìn rí tẹ́lẹ̀ kó wá wá abẹ́lẹ́gbò àmọ́ àníyàn dáadáa tó ní wallahi tallahi yóò ṣiṣẹ́ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ fún gbogbo ẹni tó bá nígbàgbọ́. àmọ́ tó bá ṣe pé ní èdè dáadáa tó ń ṣe bẹ̀ mi ò lówó bọ̀ ibi ò pa mí ǹbọ̀ mi ò sí náà tó retí pé ìjọba kan kó dé kó wá fún mi kíni Ọlọ́run sá dákun ọ́fíìsì ibi tó sí fún mi Ọlọ́run mọ̀ tì àmọ́ títorí àwọn tírú wọn ń palẹ́rìn nínú ayé
bírú Oríyọmí bá pọ̀ sí aláàánú bíi tiẹ̀ ó pọ̀ lákàtà rẹ̀ àwọn tó wúlò sí nínú ayé ó pọ̀ lákàtà rẹ̀ àníyàn rẹ̀ ó ṣiṣẹ́ fáwọn olówó ìlú wọn ò lè rí dáadáa ṣe fíìlù àdẹ̀bí ọlọ́run alájà wa Alex eléyìí tí ẹ gbé jáde tí ẹgbẹ́ sagbọnrin ayé iṣẹ́ tó wù mí ṣe ó ní wá wọlá pé ọlọ́run fún yín lákìtìyàn rẹ̀ ọlọ́run dákun mọ́pin yín pa mọ́pin yín pa mọ́pin yín pa má fi bú yín má fi bú yín má fi bú yín àbámọ̀ méjì ló wà lórí nǹkan àbámọ̀ dáadáa mi ò bá mọ̀ kí n ti máa ṣe tipẹ́ ọlọ́run dákun díẹ̀ ká lórí ẹ̀ àbámọ̀ kejì làbámọ̀ ìdá kí ni mo bá débẹ̀ irú àgbákòwò ni mo kàn yín ọlọ́run dákun mẹ́jọ gbẹnu yín ọlọ́run bí ò bá wá gbẹnu yín gbogbo ọ̀ràn àwa bẹ́ẹ̀ káàkiri ayé tá a jọjọ́ lórúfẹ́ Alhaji wa Abdulrahman Oríyọmí Òkìkí ọmọ Amusa ọlọ́run dákun àbí ọlọ́run dákun mọ́ṣálá ìfi dáadáa kárí ẹnì kọ̀ọ̀kan wa àtilé àtòkò àtọjà ọlọ́run dákun mọ́ṣálá ìlú fún wa ju bí a ṣe fẹ́ lọ àwa àbí ọlọ́run ìgbà ọ̀tún tí ó jòrè fún nílé tẹlẹmù lọ́yọ̀ state ọlọ́run dákun mọ́ṣálá ìbáwá gbé wa ìjọba tó ń bẹ́ẹ̀ gbìyànjú ọlọ́run dákun mọ́jì oore òun náà jó láṣeyọrí ibi tálàjì ti fẹ́ gbà á ọlọ́run dákun mọ́ṣálá ìbáwá bá gbà tẹ́lẹ̀ dé lórí àga yẹn wá máa pẹ̀lú ẹ̀ láti wákàtí ọlọ́run dákun wá mọ́ṣálá ìjọ látúbọ̀tán dáadáa bá a ṣe fẹ́ fún wọn ọlọ́run dákun jó rí bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn yẹn wa tó wà ní live àwọn tó wà ní comment section àwọn tó wà lórí kíní pẹ̀lú wa bisimilahi wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa huwa wa ya'lamu ma fil bari wal bari wa man tasqutu min warakati illa ya'lamuha wala abati fi sulmatil ardi wala ratibi wala yabisa illa fi kitabin mubin ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله لا قوة سبحان ربك رب العزة عما يصفون والسلام على رسول الله والله Alhaji Alex ma tún máa rí yín ṣe gbọ́ salamu alaikum mo ti fọ́lọ̀ yín God bless you. Olólùfẹ́ Oríyọmí Òkìkí ọlọ́mọ Amusa ẹ káàbọ̀ ẹni ó bá tún fẹ́ bá wa gbẹ́nu sí o kẹ́ ẹ gbọ́ ń tọ́ sọ. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀. Ẹ fọ́lọ̀ yín. Ẹ kú ètò mà. Ẹ láàlájà salamu alaikum mà. Wa alaikum salaam à ń gbọ́ yín yẹn dápẹ́ bàbá wa pa WhatsApp lórí ọlọ́run à ń gbọ́ yín. Ok ẹ kú ètò mà o. Ọlọ́run lọ́bẹ elétò ẹ káàbọ̀. Nǹkan tèmi fẹ́ sọ nípa ẹ̀ ni wípé number 1 nǹkan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn ni pé number 1 gbogbo àwọn tá a ti rí wọ́n ti ṣe so Oríyọmí ẹ jẹ́ ká fún láǹfààní ká wo nǹkan táwọn náà máa ṣe àjẹgbàgbọ́ ní pọ́lọ́ àjẹkọ́ ṣe dáadáa fún wa ní Ọ̀yọ́ state and secondly tèmi rí nínú ọ̀rọ̀ yẹn tí mo rí nínú ọ̀rọ̀ yẹn ni pé nílé òyìnbó tá a wà ń bí ìbáwọn lọ́kọ mi ń sọ ní ẹ̀gbẹ́ mi nìsín gbogbo àwọn olóṣèlú nílé òyìnbó níbí gbogbo wọn níṣẹ́ kò ṣe pé owó òṣèlú yẹn nìkan ni wọ́n jókòó sí ẹ̀yin wà Alhaji Hamzat nìsín Alhaji Hamzat nìsín gbogbo wa la mọ̀ ní pé ó níṣẹ́ gbogbo wa la mọ̀ ní wípé kò ṣe owó òṣèlú nìkan ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ jókòó tì kò ṣe wípé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kó owó wa jọ kò ṣe pé owó tó bá ná tó fi ṣòṣèlú ìjọba àwa mẹ̀kúnnù la fẹ́ àwa la pè pé kó wá bá wa ṣe kò ṣe wípé tó bá ṣẹ̀ṣẹ̀ lọ yá owó kan ní báńkì tó bá fi ṣòṣèlú tó bá wọlé ó máa wá lo owó yẹn padà tó mo jẹ gbàdúrà kọ́nà ń jọ kó fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà kí wọ́n ṣe kọ́nà kó jọ kó má ẹ̀mí tí wọ́n fi ń darí wa dáadáa ní Ọ̀yọ́ state tó ràn gbogbo wa lọ́wọ́ tọmọ ibi tí bàtà ti ń ta olúkálukú lẹ́sẹ̀ kọ́nà fún wọn lágbára àti àtẹ̀mí gígùn kan lè fi ṣe ẹ ṣe gọ̀rọ̀ mi nìyẹn. God bless you. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ káalẹ́ mà ẹ kú ètò mà. Ọlọ́run lọ́bẹ elétò. Yóò jẹ́ kí Alhaji wa Abdulrahman Òkìkí ọmọ Amusa Ọlọ́run yóò jẹ́ ká gorí ipò náà. Èmi tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ṣùgbọ́n ìlú Abẹ́òkúta ni mò ń gbé láti bí 20 ọdún. Ní ọjọ́ tí Alhaji
ànánsàrà wọn fún kándídéètì ní abẹ́ àsíá Accord Party tí wọ́n ní àwọn fẹ́ ṣe gọ́vnà Ọ̀yọ́ state. Lọ́jọ́ yẹn ó jẹ́ ọjọ́ tí wọ́n lọ sí Adámásingbà láti lọ sọ ọ̀rọ̀ síta pé àwọn máa ṣe torí ẹ̀mọ̀ Ọ̀yọ́ ń pé ọ̀la ń gbọ́ tẹ́lẹ̀ àti ìmọ̀ ibi tá ń lọ. Mo wá kọjú sí ìyàwó mi, mo ní ìyàwó mi, mo ní tó bá ti di 2027 lágbára Ọlọ́run à ń kó lọ Ìbàdàn padà. Mo ní kí ló dé mo ní oúnjẹ láì ààrẹ. ṣé mo ó ní ṣe mo rántí pé ibi mo kọ́ lè ṣe mo ní wàláì tí Alhaji Oríyọmí Hamzat bá wọlé ní fúnbọ́ náà Ọ̀yọ́ state màá sì ta lé mi tí ń bẹ lábẹ́òkúta ń bíbáyìí màá sì máa bọ̀ ń bá dẹ̀ wàláì torí wípé àwọn nǹkan ìjọmọnìyàn ó wà lára Alhaji púpọ̀ jù tí máa wúni lórí nígbà tí èèyàn bá rí ẹni tí ìnira ń dé bá tí irú Alhaji pẹ̀lú ipò wọn tán wá ń barú ẹni bẹ́ẹ̀ ké tán bá a ké lákòókò mu mo rò yí pé kò sí nǹkan kan tó yẹ káràlú wò gbogbo Ìbàdàn local government mọ́kànlá tó dominate Ìbàdàn pátápátá gbogbo òbó wọn Alhaji ló yẹ ká kó fún torí pé Alhaji gbà wà lẹ́fún l'Ọ́yọ́ state pọ̀ kódà déédéé orí àwọn agbófinró wọn máa ń ṣọ́ra sí l'Ọ́yọ́ state ni. déèrí ọkọ ìyàwó náà lé ó ń ṣọ́ra pẹ̀lú ìyàwó rẹ̀ ṣíṣe ó ń ṣọ́ra láti bá àwọn ọmọ rẹ̀ wí gan lọ́nà àìtọ́ ní Ọ̀yọ́ state lásìkò yìí. àwọn gbogbo àwọn nǹkan yìí ó ti tó ní ìwúrí fún yàn ní ìjẹ́ ọmọnìyàn kéèyàn máa fi gbogbo ògbà kó fi máa ṣọ́fà ara rẹ̀ láti pé kó lè fún ẹlòmíì ní ìrọ̀rùn ṣe mọ̀ yìí pé ó tó níjọ́ yẹn tán ṣe declare ara wọn mo jubilate inú mi dùn gan tí mo sì nígbàgbọ́ wípé Alhaji ti bá àwọn olóṣèlú ṣiṣẹ́ tí wọ́n kó èrò fún wọn tán fi wọlé Alhaji ló wá lásìkò yìí kí wá lálà àdìbò fún wọn sí gbogbo àwọn tó ń sẹnu wọn yẹmọyẹmọ wàláì wọn padà sẹnu wọn déédéé síbi ni nígbà tó bá yá. Orí ẹni káwà nìkan lọ́yọ̀ state nìyẹn ní Ọ̀yọ́ state ti wá o ẹni tá à ń fẹ́ nu Ọlọ́run sì gbé wọn lórí ipò náà ọlá masha Allah la quwwata illa billahi aliyyil azim bismillahir rahmanir rahim la fi quraishi la fihi murillata sitai wa zoyi fali habdur badal idin le jati amahu min joyi wa manahu min khawf Ọlọ́run yóò wọlé adédé àsìkò yìí gbà tí ó bá fi di 2027 àlàáfíà tó tún ju àlàáfíà lọ Ọlọ́run bá mi pèsè rẹ̀ fún Abdulrahman Oríyọmí Òkìkí ọmọ Amusa lágbára Ọlọ́run gbogbo okun àtagbára tó fi ń ṣe gbogbo nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ Ọlọ́run wá bá mi ṣe ní ìlọ́po kò ní í jẹ́ pé àsìkò tí Ọ̀yọ́ state fẹ́ sórí ire dé òpin ẹ̀wà débà lágbára Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn. mo dúró báyìí náà. ṣé àlẹ́ni tó tún fẹ́ sọ̀rọ̀ torí fún ẹ̀yin tí ẹ bá ṣe ń wọlé torí àwọn kan sì wọ́n máa jàgbọ́n síkọ́ wọ́n lè ní wọ́n rí òjíṣẹ́ Ọlọ́run fín òjíṣẹ́ Ọlọ́run tó bá dẹ̀ lọ fẹnu wú géètì òjíṣẹ́ Ọlọ́run náà kò gbọ́dọ̀ rí àyànfẹ́ Ọlọ́run ẹ káàbọ̀. ṣójíṣẹ́ Ọlọ́run wà Nàìjíríà ni ṣe lójíṣẹ́ Ọlọ́run Nàìjíríà òjíṣẹ́ Ọlọ́run wà Nàìjíríà. ẹ jẹ́ àpilẹ̀ òun wọn ẹgbọ́n tó sọ pa wáyé òjíṣẹ́ Ọlọ́run bó ni ọkọ̀ gé kékeré náà ni. ẹ̀kalẹ́ òjíṣẹ́ Ọlọ́run ẹ má play rẹ̀. òjíṣẹ́ Ọlọ́run ìdìbò òjíṣẹ́ Ọlọ́run wà òjíṣẹ́ Ọlọ́run tó ju àpò àrẹ àtẹnu ẹ̀. òjíṣẹ́ Ọlọ́run ti sọ̀rọ̀ pa bọ́ọ̀lù. òjíṣẹ́ Ọlọ́run tó ju àpò àrẹ àtẹnu ẹ̀. àwọn oníbọ̀ọ̀lù gan tó ń du ayé ọmọ wọn ẹ yé kúrọ́ tọ́ra yín. ẹ̀kalẹ́ sà o ẹ̀kalẹ́ mà. òjíṣẹ́ Ọlọ́run dáhà yìí. tiwa bí yín. Assalamu alaikum. òjíṣẹ́ Ọlọ́run mẹ́rin ló wá sọ prọfẹ́sì lọ́dún yìí pé ta ló máa kú lọ́dún yìí ta ló máa yè lọ́dún yìí kí ló máa ṣẹlẹ̀ ní Nàìjíríà kí la gbọ́ kí ló sọ lọ́dún yìí
àná ní kí ló kéjì sọ owó fún gbogbo owó wo 2026 ìṣòro kò Àsàlámù sọ́mọ lọ àlékún sílẹ̀. o. wà kú lọ́dún yìí. Wà lẹ́kùn Wọ́n sọ fún àwọn èèyàn kò sọ́mọ lọ ta ẹ̀jẹ̀ tẹ́tẹ́. jẹ́ kí màmá wa kan fẹ́ sọ̀rọ̀. Ọmọ dẹ́tọ̀ Òjíṣẹ́ wa. Ọlọ́run dún àkúwárí àtẹnu ẹ̀ àtàyé àwọn ọmọ wọn ni Ọ̀dà ẹni bá ìjẹgbẹ́ gbọ́ ó gbàgbára mọ̀ lẹ̀ pé ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀. Òjíṣẹ́ Ọlọ́run Ẹ̀jẹ̀ kọ́ lè Ẹ̀jẹ̀ jẹ́ kí àwọn màmá wa kan fẹ́ sọ̀rọ̀. Òjíṣẹ́ Mo Ọlọ́run dẹ́tọ̀ dá wa máa kan ò sí ń bẹ̀. Bá dẹ̀ rí iṣẹ́ lóhùn wà. Ẹ̀kalẹ́ sà ẹ̀kalẹ́ mà o. Ẹ̀kalẹ̀ o. Ẹ̀kalẹ̀. Àsàlámù àlékún mo yẹ sọ lẹ́ǹkan. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wà á lékún ìsàlá. Ó máa ń báyìí mùsùlùmí pé ẹ̀ tí wọ́n fi kíní yẹn tán ẹ máa sọ tán. Wà á lékún ìsàlá. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ máa sọ tán. Ṣé bóyá torí mò ń fojú èmi náà ni mò ń try láti moderate ni. Mo ní moderator kan mi sì rí ń bẹ̀. Thank you. Àmì mo kàn kọjá ni mo kàn rí yín, mo fi ní kí n yà. Ṣé rí wọ́n mi kọ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ má bínú àtẹ̀yin ará Ìbàdàn nǹkan tẹ́ ẹ ní a lot of you ẹ mọyì ẹ ẹ fọ wọn wòlíì tó ń jà kiri ẹ fọ wọn yẹn lẹ o àwọn tí wọn ò rí nǹkan kan tó kú lọ́rọ̀ ayé wọn ẹ fọ wọn yẹn lẹ o. abolórí burúkú ni wòlíì náà. tẹ́ bá rántí láti bẹ̀rẹ̀ nínú moderator wa tó lè máa bá a ṣe òsì mẹ́ bá dẹ̀ wí sí alóhùn wà mẹ́ Big Daddy ṣe é rí sí àbí ẹ máa sọ̀rọ̀ yín lọ́mọ. tẹ́ bá rántí láti bẹ̀rẹ̀ torí Oríyọmí sọ kínní kan nínú program ẹ̀ kan wípé the reason tóun ò tí ì fi sọ kínní yìí ni wípé òun ò fẹ́ kẹ́nìbọ̀dì kàn máa rí fúnṣọ́ ọ̀sọ́nu kan sóhun ló fi keep to himself but now tó ti wá sọ òpinnu ẹ̀ jáde ìṣe ló yẹ kó máa fàdúrà ràn lọ́wọ́ torí ẹ̀ mo fi sọ pé ẹ̀yin ará Ìbàdàn àtẹ̀yin ọmọ Ìbàdàn ẹ̀yin lẹ níṣẹ́ láti ṣe ibi tí a bá ti ń pàdé bóyá ní mọ́ṣáláṣí ni o bóyá lásàlátù ni o bóyá ní ṣọ́ọ̀ṣì ni o. ẹ̀yin tó wọlé ẹ̀jẹ̀ bá a mute ẹ má bínú torí Ọlọ́run a lè gbọ́rọ̀ àwọn ọmọ mi wá yẹn ẹ̀jẹ̀ ọmọ mi wá yẹn ẹ̀jẹ̀ kan tó bá ń sọ̀rọ̀ ẹni tí ò bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá a mute ẹ ṣeun. Mo ní ìdí ẹni tó wọ́n fẹ́ fọ́ mi ṣe moderator ẹ̀jọ̀ mo ní moderator ẹ má sọ̀rọ̀ lọ́mọ. so kí ẹ máa fi ọ̀rọ̀ ẹ̀ sí àdúrà kí àìran ibi táwọn pásọ̀ ìsọnù àwọn tí wọn ò ní ṣẹ́ àwọn ibi lè dé àwọn àfà ebi lè dé tọrọ ibi wọn ò fi ní ṣẹlẹ̀ lórí because wọ́n máa sọ kínní kan wípé ilé tí a ti kọ́lé lé lórí a ti rí gbogbo ẹ̀ tán ilẹ̀ tó ṣì wò tá a ṣe rà láì tí ì yọ nǹkan kan lé lórí láì tí ì mọ nǹkan tó ń bọ̀ lórí ẹ̀ so ẹ̀yin ọmọ Ìbàdàn àwọn alábàdàn gan kékeré níṣẹ́ wọn bẹ̀tẹ̀ ẹ̀yin tẹ́ pé bẹ́ẹ̀ lọ forí lálẹ́ sí tẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ òyìnbó gan èdè yìí àṣìwọ̀n náà ni kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀yin gbogbo lẹ níṣẹ́ láti ṣe ẹ̀jọ́ àwọn tẹ́bí lédè tó ń sọ tiwọn ló ń sọ yẹn o bẹ̀tẹ̀ nǹkan kan tí àwọn tó close mọ́ mi mọ̀ ni pé bí tó bá ti ń sọ̀rọ̀ Oríyọmí ìfẹ̀sánwẹ̀ tí mo bá láti tó yẹ pé ìfẹ́ mi yàn nǹkan láti lè wọlé síbẹ̀ láti lè sọ màá sọ̀rọ̀ because he's a somebody that I really love him. bí rẹ̀ méjì àbí mẹ́ta kọ̀ọ̀kan bá wà ní ilẹ̀ Yorùbá ní ìlú kọ̀ọ̀kan a ní sí níbi tá a wà ní ìsinyìí. oúnjẹ wa wàláì máa ẹ̀. Oríyọmí dé òdodo dé. a ní sí níbi tá a wà ní ìsìn tá a bá nírú méjì mẹ́ta nílẹ̀ Yorùbá kọ̀ọ̀kan àwọn tó ń darí wa kọ̀ àwọn kábíyèsí wa oníkálukú kan ṣe èyí tó wù ní bẹ́ẹ̀ eléyìí a ti rí àwọn iṣẹ́ tó ti ṣe a ti rí ibi tó dé dúró ìgbà tí yàn sí ní sẹkítẹ́ríàtì ẹ kì má di bọ́fíìsì ẹ̀ ṣe máa ń kún ni. èrò kò dẹ̀ ṣe kíní ẹ wò gbá kíní ọ̀rọ̀ Timothy ẹ wá dúró owó tó lọ fi ń lọ ni kò gbá ẹwẹ̀ bí ẹ̀gan ó nínú òdodo lòún fẹ́ rí òdodo títọ́ dé òdodo dé ẹwọ ẹni tó ń fowó ara ẹ̀ ṣe gbogbo àdúrà nǹkan bẹ́ẹ̀ tírú yẹn bá wà níjọba ẹ mọ̀ pé ìyàtọ̀ máa wà. ìyàtọ̀ gidi ni sísítà mi. nígbà yẹn nǹkan ọmọ rẹ pamọ́ nítorí pé ó fẹ́ pílíṣì àwọn èèyàn tó ń kọ́ ọmọ tiẹ̀ pamọ́.
ẹ má pédèdé ẹ jẹ́ máa náà sáré contribute tó ti wá. ọmọ ìlú mi ló fẹ́ ó dẹ̀ ń gbé pamọ́ tó moderator dàdá ọmọ ìlú mi ọmọ ìlú yín ló fẹ́. ọmọ ìlú mi ló fẹ́ ó dẹ̀ ń gbàbúrò mi pamọ́ nítorí kó fẹ́ tọ́jú ìlú ẹ̀. torí àwọn èèyàn tó ń ṣe kí ẹ mọ pọ́ta pọ̀ alájí ò fẹ́ wọn gbọ́ pamọ́ wọn ní ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ níṣẹ́ láti ṣe o nínú àsàlátù yín nínú jímọ̀ nínú ṣọ́ọ̀ṣì yín ẹ máa fọ̀rọ̀ ẹ̀ ṣàdúrà tó bá ti gbégbá òṣèlú jáde àwọn tí wọn bá ti ní káàdì náà ẹ tún máa tẹ̀ mọ́ wọn létí àwọn tí wọn bá ti gba káàdì wọn kọ́ lọ gba káàdì wọn kọ́ máa gba ìdèríkà ráìsì méjì odidi ọdún 4 ló máa fi jẹ o ìyà burúkú ni o. àná ń gbó fúnra wọn tí wọn wá gbókù ni. àwíṣì pé mo wà Nàìjíríà pé mo dẹ̀ wà ní pọ́mọ̀ bàbá mi sọ̀rọ̀ torí àwọn tó ń gbọ́ wa wọ́n láwọn ṣe kí ni abà lè gbọ́ ní kọ̀ọ̀kan moderator ó dẹ̀ mọ nǹkan tó yẹ kó máa bá mi ṣe. mo ní ká ní mo wà Nàìjíríà ni torí Oríyọmí mo lè lọ gbọ́ odidi ọdún kan nìbàdàn kí màá lè fi kóòtù nìbàdàn. mo lè lọ màá lọ gba káàdì mo kú ti ní kí ọ́n níta èèyàn láti ní BVN number ni mo ti ní BVN kékeré gba káàdì mi máì kékeré lọ sí Ìbàdàn kíkọ wá bẹ́ẹ̀ fún odidi ọdún kan because torí pé mo fẹ́ dìbò fún kó lè wọlé. alágbólé anílé wa ń bẹ̀ àní kínní. ibi tá à ń wò lọ́ọ̀kan níbi dáadáa ọlá mú wa débẹ̀ o ẹ̀yin ọmọ Ìbàdàn ẹni iṣẹ́ ṣe o ọlá gbàdúrà wa o. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wa moderator tó bá pé o ti padà yìí dọ́gbò kìíní èèyàn kan èèyàn tó bá fẹ́ sọ̀rọ̀ wá bá mute wọn àwọn tó kù á mute so that gbogbo wa àwọn èèyàn tó wà ní kìíní wọn á lè gbọ́ but tó bá síbẹ̀ jẹ́ kí mo mọ̀ like mo ń try láti ṣe bọ̀ mí ìmọ̀ owó Ọlọ́run kó ṣàánú fún mi tàṣé èèyàn kankan tún fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ bàbá wa Oríyọmí Hamzat ká tó move lọ torí àti gbàdúrà. ṣáà lè sọ̀rọ̀ báyìí. Ẹ lè sọ̀rọ̀ báyìí ẹ má bínú ẹ mọ̀ máa ń fẹ́ ká sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan ní ká lè gbádùn ẹ káàbọ̀ sá sórí program wa. Ta ló tún mute wọn ṣé moderator mute wọn ni ṣé bẹ́ẹ̀ àwọn ẹni tó ń sọ̀rọ̀ jẹ́ kán sọ̀rọ̀. ok ṣé ẹ gbọ́ mi báyìí. ṣé ẹ gbọ́ mi báyìí. à ń gbọ́ yín sà. ṣé ẹ gbọ́ wa báyìí. À ń gbọ́ yín dáadáa loud and clear. ẹ ṣe mi ò kí ń ṣọmọ Ìbàdàn ó wà òkè ṣùgbọ́n ọmọ Nàìjíríà ọmọ ilẹ̀ Yorùbá náà ni gbogbo wa ó wà òkè thank you for this awareness ṣùgbọ́n ẹ mọ̀ pé ṣùgbọ́n